Orúkọ mi ni Ayẹni Ebenezer. Ìrètí Ayọ̀ la wà yìí ní Iléṣà lọ́nà Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Iṣẹ́ kápẹ́ńtà ni mò ń ṣe, ṣùgbọ́n iṣẹ́ mi ò lọ déédé lẹ́nu ọdún tí a wà yìí. Bíi pé kí n lọ ibiṣẹ́ lẹ́ẹ̀kan láàárín oṣù mẹ́ta sóṣù mẹ́rin. Mo níyàwó, mo lọ́mọ. Ilé ibi tí mò ń gbé ní ọ́pósìtì Ìrètí Ayọ̀ ń bí yìí lẹ́yìn school Aromọlárùn. Ìgbà tí ó di inú oṣù kejì yìí rọ̀ léraléra, ilé yẹn wó. Òun ló mú mi wá gbalé síbi tí a wà yìí. Mi ò tí kẹ́rù mi tán. Ìgbà tó di ọjọ́ kẹtàlá oṣù keje tí a lò tán yìí, mo jí ní àárọ̀ Sunday. Mo múra pé mo fẹ́ lọ kó díẹ̀ nínú ìlú tí ó ṣẹ́kù sínú ilé yẹn. Bí mo ṣe ń bọ̀, mo ń rò bọ̀ pé kò sí nǹkan tí ìyàwó mi àtọmọ mi fẹ́ jẹ ní àárọ̀ yìí. Pé kí ni mo fẹ́ fún wọn jẹ? A dẹ̀ ti wà ní dédé bí ọwọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá yìí. Bí mo ṣá ṣe ń rò, mo ń rò sọ́tùn, mo ń rò sótì ní ojú ọ̀nà tí mò ń gbà bọ̀ yẹn. Ibẹ̀ ni mo ti rí àgbàdo ní ẹ̀gbẹ́ títì. Mo dẹ̀ ya àgbàdo méjì nínú ibi àgbàdo yẹn pé káwọn bá tiẹ̀ kọ́kọ́ sún yẹn jẹ, èmi á jáde lọ. Torí aṣọ tí mo lọ mú náà pé kí n lè wọ̀ kí n fi jáde lọ, kí n lè wá nǹkan tí wọ́n máa jẹ lọ lónìí. Pé kí n bá fi máa padà dé, màá ti rí nǹkan tí mo máa fún wọn. Ibẹ̀ dẹ̀ ni àwọn èèyàn ti ká mi tí wọ́n ti mú mi lọ sọ́dọ̀ ẹni tó ní àgbàdo. Ẹni tó ní àgbàdo dé ní kán máa ná mi, pé kán jẹ́ kán pa mí ni. Pé tí wọ́n bá ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, a ò lè máa dínkù ní orílẹ̀-èdè wa. Ó dé wọ inú ilé, ó gbé òògùn pakopako jáde fún mi pẹ̀lú àdá. Ó dé fọ́ọ̀sì mi kí n mú. Ìgbà tí mo mu òògùn yẹn tán, mo du ara mi, mo sá eré kí n lè délé, kí n lè sọ fún ìyàwó mi nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi. Ìgbà tí mo délé, mo ṣàlàyé fún ìyàwó mi, ó gbé mi pẹ̀lú ọ̀kadà. Ìgbà tó lọ́kadà yẹn rí mi, ó ní mo lè má dé hospital tí à ń lọ. Ó tọ̀nà ojú ọ̀nà, ó gbé wa lọ sí hospital bòmíì. Ibẹ̀ yẹn wọ́n kọ́kọ́ fún mi injection kìíní. Wọ́n ní àwọn ò lè tọ́jú mi kán máa gbé mi lọ sí hospital. Ibẹ̀ náà ti pe àwọn brother mi, àwọn yẹn wá, wọ́n gbé mi lọ sí Adélé. Adélé náà fún mi ní injection. Òun náà ní kán máa gbé mi lọ sí Wesley. Wesley náà wá padà gbé mi lọ. Ibẹ̀ ni àwọn yẹn ti ṣe ìtọ́jú mi dáadáa. Ìgbà tó di ọjọ́ kejì, mi ò mọ bí nọ́mbà mi ṣe jáde sí ọ̀dọ̀ àwọn nọ́mbà daddy mi ṣe dé ọ̀dọ̀ àwọn àdúgbò. Bóyá ẹni tó mọ̀ mí, tó mọ daddy mi tó pé wọ́n ni, àárín yẹn ò yé mi. Torí àwọn ẹ̀gbọ́n mi ti gbọ́ tán dé ní kán má sọ fún daddy mi. Ẹni yẹn ṣá pè daddy mi wípé ṣó gbọ́ pé ọmọ rẹ̀ ti kú. Nǹkan tí daddy mi gbọ́ nìyẹn, tí ṣọ́ọ̀kì yẹn pé ọmọ òun kú, tó fa daddy mi sí. Àti ìgbà yẹn náà dẹ̀ leléyìí. Mi ò tí wà okay torí inú yẹn ó ṣì ń disturb mi. Gbogbo owó tí mo ní àtàwọn ẹ̀gbọ́n mi, wọ́n ti ná, wọ́n ti nára. A ti yá owó náà táa fi ra òògùn láti fi ṣètọ́jú mi kí ó tó di pé mo kúrò ní ilé ìwòsàn. So, mo fẹ́ bẹ àwọn ọmọ Nàìjíríà kán jọ̀ọ́ kán ṣàánú mi, kán rán mi lọ́wọ́, kán má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé. Àwọn kan gbọ́, wọ́n dìde, wọ́n rán wa lọ́wọ́, wọ́n fún wa lówó. Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà. Mo dẹ̀ tún bẹ àwọn tí ò tí gbọ́ náà kán jọ̀ọ́ kán rán mi lọ́wọ́. Kán rán mi lọ́wọ́, kán ṣàánú fún mi kí n lè rówó tọ́jú ìyàwó mi àti ara mi. Lóòótọ́ àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ lé lórí. Mo dẹ̀ fẹ́ rọ àwọn ọlọ́pàá náà kán ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kán dẹ̀ ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ. Ẹ ṣé o. Orúkọ mi ni Ayẹni Abíọ́lá. Ìṣẹ̀lẹ̀ níjọ́ Mísà Ayẹni. Ìṣẹ̀lẹ̀ níjọ́ Saturday. Ó wá bá mi nílé. Ní nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi bá ní mo ti gbọ́ pé kí ó jẹ́ ká lọ sí hospital. Lọ́lọ́kadà tètè dá ọlọ́kadà dúró. Ọlọ́kadà gbé wa lọ sí hospital. Ìgbà yẹn dẹ̀ ní ààrẹ anybody kó yọjú sí wa. Ààrẹ àti ibi tó ti ṣẹlẹ̀ wá àti ibi tó ti sàn wá mi rí anybody. At the end of the day náà la padà ń gbọ́ wípé nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí nígbà tá a tọ́jú ẹ̀ tán tá a dóòlà ẹ̀mí ẹ̀. Àmọ́ still náà gbogbo inú ẹ̀ kankan kò tíì ṣe dáadáa. Torí ó bá lọ́nu mọ́lẹ̀ bá ìgbà mi àánú a máa ṣe mí wípé gédé ọmọkùnrin tó ń lọ́nu mọ́lẹ̀ bílẹ̀. Ìwà bẹ́ẹ̀ mi ń bá lọ́wọ́ ẹ̀. Ìwà kíni? Pé kéèyàn jalè, kéèyàn mú kan nìkan. Torí bó ṣe wà yìí, èmi gan máa sọ pé tó bá lọ ibì kan
tí nǹkan bá ṣẹlẹ̀, mo nígbàgbọ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ kò lè pààyàn, kò dédé jalè. Àmọ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni pé bí a torí gbogbo ilé kò sí kankan tá fẹ́ jẹ, ló fi èròjà àgbàdo pé kí èmi àtọmọ lè rí kan jẹ kó tó jáde lọ, kó tó rí kan tá máa jẹ kí tó lè mú wálé. Bí àkàn tó sùn débi àgbàdo nìyẹn. Torí ọjọ́ yẹn náà àánú ẹ̀ ṣe mí. Ó rọpárọpárọpá mọ́ lẹ́nu ni tó jẹ́ pé àgbàdo yẹn náà kò kó wálé. Alágbàdo náà ó padà gba àgbàdo náà lọ́wọ́ ẹ̀ náà ni. After ìgbà tó fún ní kan, ó gba àgbàdo yẹn lọ́wọ́ ẹ̀.